Praise God. Praise God. Praise the living Jesus. Èmi ọmọ yín náà ló ti dé ní àárọ̀ yìí. Èyí tí ń ṣe 2010-2020. Olúwa fi ìran kan ràn mí lọ́wọ́lọ́wọ́ tí mo jí ní àárọ̀ 2010-2020. Lórí bàbá wa tó ń du ààrẹ orílẹ̀-èdè yìí. Orúkọ mi ni Evangelist Òní. Má ṣe aládàárúkọ mi fún yín. Olúwa fi ìran ńlá kan wọ̀n mí lórí bàbá wa Tinubu tó ń du ààrẹ lórílẹ̀-èdè yìí. Ìran ẹ̀ ní agbára ní àárọ̀ yìí. Ìran ẹ̀ ní agbára. Olúwa fi ìran kan wọ̀n mí. Bàbá wa yìí ó wà nínú ọkọ̀. Ọkọ̀ yẹn ń lọ sí ìrìn àjò. Àwọn kan náà ń wa ọkọ̀ tẹ̀lé bàbá yẹn lẹ́yìn bíi àwọn mọ́tò mìíràn. Mọ́tò tí bàbá yẹn wà ní iwájú. Bàbá yẹn ó wá ń sọ fún awakọ̀ rẹ̀ wípé kó sáré dáadáa, kó sá eré. Àwọn tó ń tẹ̀lé náà bẹ̀rẹ̀ sí ń sáré tẹ̀lé mọ́tò yẹn lẹ́yìn mọ́tò tiwọn. Mo wá rí ẹnìkan, ẹnìyẹn òun náà sanra. Òun náà wa mọ́tò tiẹ̀ tẹ̀lé bàbá, òun náà sáré tẹ̀lé bàbá yẹn lẹ́yìn. Ṣùgbọ́n mi ò dẹ́ni yẹn mọ̀. Bàbá yẹn ni mo rí nínú ọkọ̀ tiẹ̀. So bí ọkọ̀ tiẹ̀ tó ń sáré yẹn, ọkọ̀ yẹn, ẹ mọ̀ bí mọ́tò bá ti ń sáré tó jẹ́ pé èèyàn lè gbókúta lórí tọ́tù tá máa dá wàrà ẹ̀ lọ. Bàbá wa ní kí dírẹ́bà kó tẹ nǹkan kan nínú mọ́tò yẹn kó má tẹ tọ́tù mọ́ kí mọ́tò máa wàrà ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni mo wá ń kígbe lójú rẹ̀ pé kì í ṣe irú ọ̀nà yìí ni ọ̀nà Nàìjíríà ń bíbá ni èèyàn ti ń sá irú eré tí mọ́tò yìí ń sá. Tí ènìyàn ò tẹ tọ́tù ẹ̀ fúnra ẹ̀ ló ń tẹ tọ́tù ẹ̀ bí ìgbà tẹ máa tẹ cruise tí mọ́tò kò máa drive ara ẹ̀ lọ. Bàbá ẹni náà ní kí mọ́tò kó ṣáà máa lọ, kan fílẹ̀ kan gbé kí driver kó fílẹ̀ sí cruise kó máa lọ. Ẹni tó ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ náà tó sanra yẹn wọ́n sọ pé kí n fílẹ̀ pé kí n mọ́ ó dáa pé ó dáa á tètè jẹ́ kó débi tó ń lọ ni. Wọ́n ní ọ̀nà yìí kì í ṣe ọ̀nà tí mọ́tò wa tán yẹn ń tẹ cruise tí mọ́tò wọn máa drive ara ẹ̀ lọ. Pé okay máa ẹ̀ wá ní ọ̀nà yìí ọ̀nà yẹn pé ó wà okay pé ohun tó kàn ṣẹlẹ̀ ni pé tí trailer bá yọnu wájú ìyẹn ló risky jẹ́ kó máa lọ. Bẹ́ẹ̀ ni bàbá yẹn ló ní kí eré mọ́tò yẹn ṣáà ń pọ̀ sí, eré ẹ̀ ń pọ̀ sí, eré ẹ̀ ń pọ̀ sí, eré ẹ̀ ń pọ̀ sí. Tó yẹ pé mọ́tò yẹn ti wá láìtì ńlẹ̀. Ṣé rí nígbà tí mọ́tò yẹn máa wọ kọ́nà báyìí, mọ́tò yẹn gbé mú sókè ó dẹ̀ fi mú sọlẹ̀. Accident ńlá. Èyí tó tún tẹ̀lé tó sanra tó wọṣọ dúdú ẹ náà, mo lọ ṣe tó dé kọ́nà báyìí tí ẹ̀ tó ó kàn jábọ́ sínú kòtò ni. Ìran ńlá lélẹ́yìí. Ìyàwó bàbá yìí, ẹbí wo tẹ̀ mọ̀ Jésù díẹ̀. Ó dẹ̀ lọ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta kó gbàdúrà. Tó lọ́ọ́ fi ìran wọn lórí ilé rẹ̀, eré ìje tí ọkọ rẹ̀ ń sá. Ohun tí Ọlọ́run kò bá fún ènìyàn, ó máa ń bú ènìyàn lọ́wọ́ ni. Ọlọ́run yọ̀ǹda adarí fún ọkọ̀ lórílẹ̀-èdè yìí fún president. Nígbà tí Fáráò fẹ́ parun, Ọlọ́run ṣe lọ́kàn le.
ìtò tẹ̀ bá wọ́ọ̀sì jù ń bẹ̀ ohun tí èèyàn bá ti ń ṣe lórílẹ̀‐èdè yìí tó bá lè máínọ́ọ̀sì Jésù kúrò ń bẹ̀ ẹni yẹn ó ti kó bára ẹ̀. màmá ìwọ ni màá bẹ̀ lọ sínú àwẹ̀ ọjọ́ 3 kó gbàwẹ̀ ìrèjì tọkọ ẹ̀ ń sá Ọlọ́run lọ́wọ́ sí Ọlọ́run kò lọ́wọ́ sí. Ǹjẹ́ Ọlọ́run ṣó lọ́wọ́ sí kó ikọ̀ fún ẹ̀ kó béèrè. èmi ń ṣe PDP o mi dẹ̀ ń ṣe APC nítorí láì fún mi mọ́jú àárọ̀ yìí ló dẹ́rù bà mí. ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mọ̀ tó ń ti bàbá yìí pé ọ̀nà tó ń tọ̀ yìí kì í ṣe ọ̀nà Ọlọ́run, kì í ṣe ọ̀nà tó máa fẹ́ fọ bàbá yìí. ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n ń tì í. ọ̀tọ̀ mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ mọ̀. ẹ rántí nígbà tí ìjọba Buhari tó wà lọ́wọ́lọ́wọ́ tó ń dìbò kó fẹ́ pọ́dún ẹjọ́ nígbà tó bá fi ràn mí lórí ìjọba yẹn mo kékékékéké àwọn èèyàn sọ mí di ọ̀tá ń fẹ́ lè máa lò mí. ìjọba olúwa fún wọn pé ìjọba ìpọ́njú ni ó ṣẹlẹ̀ o. ìgbà tí àwọn ọlọ́pàá tó lọ sọ fún mi pé ìgbé àwọn ènìyàn lórílẹ̀‐èdè yìí ó ti dọ́dọ̀ wọn lọ́rùn torí àwọn ọlọ́pàá pòun fẹ́ fìyà sí láti jà wọn ọlọ́pàá pé wọn Ọlọ́run máa fìyà jà wọn ọlọ́pàá torí ohun tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè. ìgbé àwọn mẹ̀kúnnù ti dọ́dọ̀ torí àwọn ènìyàn wọn fẹ́ fìyà jà wọn ọlọ́pàá tí má jíjà lọ ní money crime iṣẹ́ tó lọ́rùn mo gbọ́dọ̀ jẹ́. mo ń sọ fáwọn yẹn ẹ̀yin tẹ́ bá ní ọlọ́pàá ìkìlọ̀ fún àwọn ọlọ́pàá Ọlọ́run fẹ́ fìyà jẹ wọn still náà àwọn ọlọ́pàá iná wọn ti yí padà o. wọ́n ń sọ ẹ̀yin tí ẹ ti gbọ́ nípa ọ̀rọ̀ tí Olúwa rán mi kẹ́ lè rántí. ọ̀rọ̀ orílẹ̀-èdè mo sọ fún yín Ọlọ́run ó ti wà lọ́wọ́ Jésù lọ́wọ́ Ọlọ́run ó ti wà lọ́wọ́. ọ̀rọ̀ Yorùbá nation mo sọ ohun tó lọ́wọ́ fi wọ̀n mi lórí Yorùbá nation kì í ṣe ènìyàn. even ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ ń ṣe Yorùbá nation kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nation kì í ṣe Ìgbòho. ẹ má kó bá Ìgbòho, ẹ má gbógun Ọlọ́run fún Ìgbòho. ọ̀pọ̀lọpọ̀ yín ti ń pe Ìgbòho ní mẹ̀sáyà, ẹ má kó bá. ẹni tó lágbá lórí ikú náà ń pè ní mẹ̀sáyà. ẹni tó lágbá lórí iṣu àtàjẹ́ àti mèrè náà ń pè ní mẹ̀sáyà. arúgbó ọjọ́ ọba àwọn ọba ni wọ́n ń pè ní mẹ̀sáyà, kì í ṣe Ìgbòho. Ọlọ́run fúnra rẹ̀ òun ló fẹ́ gba àrùn Yorùbá. Ọlọ́run fúnra rẹ̀ ló fẹ́ gbà, kì í ṣe ènìyàn kankan. tó gbé pé Ìgbòho mẹ̀sáyà ẹ pàtì ẹ má tiẹ̀ kó bá ọmọ ọlọ́mọ ẹ filẹ̀ sáyà rẹ̀. Ọlọ́run ló ń ṣiṣẹ́ òun ló ń ṣe fúnra rẹ̀ lórí Yorùbá nation, kì í ṣe ènìyàn. yìí tẹ́ ń ṣe yẹn gan òun gan ló wrong kẹ́ máa Ìgbòho kìnìkan níwájú ta ni. níwájú ta ni. wọ́n bẹ̀ yín ẹ máa fi gbogbo ògo fún Ọlọ́run. ẹni tó sọ nínú ìwé Psalm 96:4-5 ó lóun Olúwa níyì púpọ̀ ní gbogbo òrìṣà orílẹ̀-èdè. ó ní gbogbo òrìṣà orílẹ̀-èdè lásán ni wọ́n jẹ́ níwájú Ọlọ́run. Ọlọ́run kì í lè pín ògo pẹ̀lú ènìyàn láyéláyé. mi ègé sẹ́yìn Yorùbá nation mo sọ fún yín Olúwa ti fi hàn mí pé òun fúnra ẹ̀ lòun fẹ́ gba Yorùbá kó nínú ìran ẹrú. Ọlọ́run fúnra ẹ̀ ló fẹ́ ṣe o. àgbàgbé màmá Tinubu ètè bá ọkọ ẹ sọ̀rọ̀ o. ìran ìdẹ́rùbà mi ó dẹ́rùbà mi. iṣẹ́ tí mo wá jẹ́ fún èyí ènìyàn yẹn. àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo ènìyàn gbé. Jésù Kristi Olúwa wa, àmín.